Ẹ kú dédé wòyí, ẹ sì káàbọ̀ sí àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ tó máa ń dé sójú ìwòran yín ní gbogbo òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rúkàyát Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ìyẹn Facebook, Twitter, Instagram, TikTok tàbí lórí wẹ́bsáìtì wa www.osunreportersng.com. Ṣáájú, wọ̀nyí ni àwọn kókó inú ìròyìn náà. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun sọ pé kò sí nǹkan tó ń jẹ́ ìkọlù àwọn ajínigbé nípínlẹ̀ Ọ̀ṣun. Olùdíje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ òṣèlú ADC, Honorable Noji Salam ti gbé ètò ìpolongo rẹ̀ fún ìlú kalẹ̀. Àwọn ẹgbẹ́ olùkọ́ni ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìwọ́de láti bẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ àwọn ọmọléèwé àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ pínpín àpò ẹ̀fọn mílíọ̀nù 2.5 jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí 3 tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀. A mú ìròyìn náà wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Rédíò Òròkì mà tún dé o, Rédíò Òròkì mà tún dé o, àwa la gbẹnu sọ fún tìlé tòkó, Rédíò Òròkì mà tún dé o. Rédíò Òròkì mà tún dé o, Rédíò Òròkì mà tún dé o, àwa la gbẹnu sọ fún tìlé tòkó, Rédíò Òròkì mà tún dé o. Rédíò Òròkì, agbẹnusọ fún tilé toko. Ẹ káàbọ̀ padà. Ní báyìí, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ní ọjọ́ 7 oṣù kẹfà ni ìròyìn tí kò fìdí múlẹ̀ nípa ìkọlù àwọn ajínigbé tàn káàkiri ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí iná. Ọ̀pọ̀lọpọ̀ iléèwé tilẹ̀kùn, àwọn òbí sì sáré láti lọ mú àwọn ọmọ wọn. Ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun yára jáde. Wọ́n pe ìròyìn náà ní àgbélẹ̀rọ láti dá ẹ̀rù sínú ọkàn àwọn èèyàn. Wọ́n sì kìlọ̀ fún àwọn tí ń tàn án ká. Nígbà tí gómìnà Adémọ́lá Adélékè ó sọ̀rọ̀, ó fèsì pẹ̀lú àìdùnnú ọkàn. Ó sọ pé ìpàdé ààbò ń lọ, ó sì sọ pé ìwádìí láti àwọn ẹsẹ̀ kùkú fi hàn pé kò sí ìṣẹ̀lẹ̀ jíjínigbé kankan. Ó sì sọ pé àwọn ọkọ̀ akọ́tàmì tó ti di pípa tì lábẹ́ ìjọba àná ti di tuntun ṣe láti lè dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn aráàlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wàyí o, ìròyìn tó tẹ iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ ọ̀kan lára àwọn tí ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ lórí ayélujára, tí ó sì ti ń kọ́wọ́ pẹ̀yìn rojọ́ lákọlé ọlọ́pàá. Lẹ́ka òṣèlú, olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ADC, Honorable Noji Salam ti bẹ̀rẹ̀ ìpolongo rẹ̀ pẹ̀lú ètò tí yóò mú ìdàgbàsókè gidi bá ará ìlú pẹ̀lú àwọn amáyédẹrùn. Ó ṣe ara rẹ̀ ní àṣàyàn tó yàtọ̀ fún àwọn ènìyàn ẹgbẹ́ òṣèlú Accord àti APC. Ayẹyẹ náà gbàlejò àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn ọ̀dọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn alábòójútó òṣèlú sọ pé ọ̀rọ̀ Salam bá àwọn tó nífẹ̀ẹ́ ẹgbẹ́ alátakò méjèèjì mu, ṣùgbọ́n ó ní láti ṣiṣẹ́ kára nítorí pé ẹgbẹ́ rẹ̀ ò ní ẹsẹ̀ ńlẹ̀ tó ẹgbẹ́ òṣèlú Accord tó ń lo ìjọba lọ́wọ́. Síbẹ̀ lágbo òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun, Lékan Oyèdìran, Hakeem Bákàrè àti Fọlọ́runṣọ́ Ọládòyìn, tí gbogbo wọn jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ àti ọmọlẹ́yìn sẹ́nitọ́ Iyọlá Omíṣore, ti fi ìwé ìfẹgbẹ́sílẹ̀ wọn ránṣẹ́ sí àwọn alága ẹgbẹ́ òṣèlú APC ní agbègbè wọn láàrin ọjọ́ 1 sí ọjọ́ 2 oṣù kẹfà. Wọ́n ní kò sí ìṣọ̀kan, bẹ́ẹ̀ ni wọn kò ka ọmọ ẹgbẹ́ sí mọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC. Ìpínyà yìí fi hàn pé nǹkan ti dogun nínú ẹgbẹ́ APC ní Ọ̀ṣun. Àwọn asòfin yìí ṣiṣẹ́ láti ọdún 2015 sí ọdún 2023. Bẹ́ẹ̀ ni wọ́n sì lẹ́nu lórí àwọn ènìyàn wọn ní ìlú Ìwó, Ifẹ̀ àti Òṣogbo nígbà tí wọ́n wà ní ilé ìgbìmọ̀. Kíkúrò wọn yìí lè yí ìṣirò ìdìbò 2026 padà, pàápàá jùlọ ní agbègbè Ìwó, Ifẹ̀ àti Òṣogbo. Nínú ìròyìn míì, àwọn ọmọ ẹgbẹ́ AUT Nigerian Union of Teachers ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìwọ́de ní ọjọ́ 2 oṣù kẹfà láti béèrè fún dídá àwọn ọmọ iléèwé àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ padà. Wọ́n rìn kọjá ní ìlú Òṣogbo pẹ̀lú àkọlé ìkéde tó sọ pé ọmọ wa kò ní ààbò mọ́ àti ẹ dẹ́kun jíjí ọmọ gbé nínú ilé ìwé. Ẹgbẹ́ náà kìlọ̀ pé iṣẹ́ olùkọ́ yóò nira sí tí kò bá sí ààbò.
Wọ́n tún lo àǹfààní ìwọ́de náà láti rán gómìnà Adémọ́lá Adélékè létí fún ìbéèrè àwọn olùkọ́ tó kù. Ìjọba fèsì pé wọ́n ti mọ odi yíká ọ̀pọ̀ iléèwé, wọ́n sì ti fi àwọn ọlọ́pàá ṣọ́ wọn. Wọ́n sọ pé ìpínlẹ̀ Ọ̀ṣun àti Ọ̀yọ́ ń ṣiṣẹ́ papọ̀ lọ́wọ́lọ́wọ́ láti rí i dájú pé àwọn ọmọ náà padà sí ilé láìsí ìpalára. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ètò pínpín àwọn àpò ẹ̀fọn tí a fi oògùn apẹ̀fọn sí, ìyẹn ITN. Ìfọkànsìn wọn ni láti dé ọ̀dọ̀ ìdílé mílíọ̀nù 2.8 kọjá lọ sí ìjọba ìbílẹ̀ 30 tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn dókítà sọ pé èyí yóò dín ìṣẹ̀lẹ̀ àrùn ibà kù nítorí òjò ń rọ̀ báyìí. Ìyàwó gómìnà náà wà níbẹ̀, ó sì rọ àwọn ìyá láti rí i pé gbogbo ọmọ sùn sábẹ́ àwọn náà. Wọn yóò pín àwọn àpò yìí ní àwọn ilé ìwòsàn, ilé ìwé àti àwọn ojúbà tí wọ́n yàn. Àwọn àjọ WHO àti UNICEF náà ràn wọ́n lọ́wọ́ nínú ètò náà. Wọ́n kìlọ̀ fún àwọn ará ìlú láti gba àwọn àpò yìí níbi tí ìjọba yàn nìkan láti dènà gbígba ayédèrú àpò ẹ̀fọn. Ǹjẹ́ ká tó mú ìròyìn wá sópin, wọ̀nyí ni àwọn kókó tá a mẹ́nubà. A mú wá sétígbọ̀ọ́ wípé àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun sọ pé kò sí nǹkan tó ń jẹ́ ìkọlù àwọn ajínigbé nípínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà la mú wá fún yín pé olùdíje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ òṣèlú ADC, Honorable Naji Salam ti gbé ètò ìpolongo rẹ̀ fún ìlú kalẹ̀. A tún mú wá sétígbọ̀ọ́ wípé àwọn ẹgbẹ́ olùkọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ṣe ìwọ́de láti bẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ àwọn ọmọ iléèwé àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ pínpín àpò ẹ̀fọn mílíọ̀nù 2.5 jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ sì rí gbọ́ wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí 3 tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀. Èyí ni òpin fún àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ ṣeun tẹ́ ń wò wá.